gbọ́ ṣé lóòótọ́ ni pé àgbà ajá ìbáwọ̀ jẹ́ àbí àgbà ajá ìbáwọ̀ jẹ́ sì lẹ́yìn mọ̀ sí kò séyìí tó tọ̀nà nu méjèèjì torí bí àwọn baba wa ṣe wí kọ́hún bó ni wọ́n ṣe wá sọ gan ó yá ẹ jẹ́ àjọ gbọ́ ẹ kú ìkàlẹ̀. kí ni ìyàtọ̀ tó wà láàrin àgbà ajá àti ọmọdé ajá gan? yàtọ̀ sí pé wọ́n á tóbi ju ara wọn lọ. ajá tí ò ní máa pẹran lápajẹ àti kékeré tó ti ń pẹran ni ò ti ní máa pa àpagbésá lọ forí légbò, èyí tí ò sì ní máa jalè bó bá dàgbà. àti kékeré náà lẹ́ẹ̀tì mọ̀, àyàfi tó bá jẹ́ pé ìgbà tó ń dàgbà ẹ bẹ̀rẹ̀ sí ní febi pa lókù. kì í ṣe pé bóyá àgbà ajá ni kì í jalè, rorò tàbí burú. ajá tí ò ní máa bẹran láwọ jẹ́ ìgbà tó ti ń ṣọdẹ àṣepẹran láti kékeré ni ó ti máa jọ̀wọ́ ẹran fólówó ẹ̀ tàbí ẹni ó mú lọ sóko ọdẹ. díàfọ́ nítorí náà kì í ṣe àgbà ajá nìkan ni kì í báwọ jẹ́, kì í sì ṣe ọmọdé ajá nìkan ní bẹran láwọ jẹ́. tó bá wá rí bẹ́ẹ̀ gbólóhùn pé àgbà ajá ìbáwọ jẹ́ ò tọ̀nà. bàbá ṣà sọ pé àgbà ajá ìbáwọ jẹ́, ẹ jọ̀wọ́ awo wo lajá ń ṣe tá a ní kó má báwo jẹ́? torí kò yé èmi inú awo táwọn ajá máa ń wà ní o. ẹ wo ohun táwọn bàbá wa ń sọ ò ní kankan ṣe pẹ̀lú ajá rárá. ẹ rántí orin kan ni tó ní gbégúngún kọ pélé ta ló lè sọ, gbégúngún bàbàjá ta ló lè sọ, àfàmáwo márùn ní àfàmáwo márùn ní. ìran àwọn eléégún la mọ̀ sí ìran ọ̀jẹ̀. pé èèyàn bá jẹ́ ọ̀jẹ̀ kò túmọ̀ sí pé ń gbé eégún o, ó lè jẹ́ àwọn tó ń pè ẹ̀sà eégún. nígbà náà lọ́mọ gbọ́ àwọn orin bíi mọ̀mọ́ ọdẹ́lẹ̀ ọ̀rẹ́ mi ìyá ń koríki ìbàbá rẹ̀ ọmọ kìnní kan ọmọ kìnní kan, ọ̀jẹ̀ pájú ẹsẹ̀ rẹ̀ dà máa jó bí ìran bàbá rẹ̀, bí mo bá bímọ bí ò máa ń jó máa yá àtàyà ẹ̀ máa fowó ẹ̀ lórí ẹja. àtirú àwọn orin báńbá ń lọ àwọn ìran ọ̀jẹ̀ náà ló máa ń pin náà. ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àgbà ò ní sọ̀rọ̀ bí èwe, wọ́n sì ní kinní kan ìbánilágbà àti kékeré ní ti ìbánilọ, àbúrò ní bá wa. ẹni tẹ́nu rẹ̀ ò ní bò, ìyẹn ẹni tí ò ní lè pa àṣírí mọ́, wọn ì jẹ́ kírú ẹni bẹ́ẹ̀ ó láǹfààní sílé awo tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. àwọn baba wa gbàgbọ́ pé èwe ò ní ṣàìṣe bí èwe torí pé kò tí ì jinlẹ̀ tó bẹ́ẹ̀ ó lè sọ àṣírí tó rí fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀. ṣùgbọ́n àgbà ọ̀jẹ̀ á pa awo mọ́, á pa àṣírí mọ́. ohun odó irú wọn dé tàbí ohun odó dé lójú wọn kò ní rí ta bóyá ọ̀rọ̀ da àwọn méjì tàbí mẹ́ta pọ̀ wọ́n wá fẹ́ fi àṣírí sọ́wọ́ ẹnìkan. bàbá ṣé mo lè sọ fún yín? ṣé wọn ò ní gbọ́? àní àá ni àwọn bàbá wa ṣe máa ń sọ pé àgbà ọ̀jẹ̀ kì í ba awo jẹ́, àgbà ọ̀jẹ̀ kì í ba awo jẹ́. bí wọ́n bá wá rí àgbàlagbà tó sọ̀rọ̀ bí èwe, àṣírí tí ò yẹ kó jáde lẹ́nu irú ẹni bẹ́ẹ̀ tó jáde ni wọ́n máa fi ń sọ̀rọ̀ wípé àá bí ipò sì mọ̀ pé àgbà ọ̀jẹ̀ ò yẹ kó báwo jẹ́. torí náà kì í ṣe bọ́pọ̀ ọ̀dọ́ ti ń sọ̀rọ̀ pé àgbà ajá yìí báwo jẹ́ tàbí àgbà ajá yìí báwo jẹ́, ṣùgbọ́n àgbà ọ̀jẹ̀ kì í báwo jẹ́. ẹ ràn wá lọ́wọ́ nípa títẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára ti kàkàkí ọ̀rọ̀ wọ̀nyí. kẹ́ ẹ má sì gbàgbé láti subscribe sí YouTube channel wa. ẹ bá wa ṣe àpínká fọ́nrán yìí, ẹ fi ìwọ ọkàn yín ṣọwọ́, kẹ́ ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú. èdè Yorùbá ò ní dàtẹ̀mẹ́rẹ̀ o, ẹwà rẹ̀ ò ní wọmi, ògo rẹ̀ ò ní dìbàjẹ́. tiyín náà àwa máa dà títí láé. Gbénga Ọlásẹ̀yìndé lórúkọ mi, ọmọ bàbá onípẹ́pẹ́yẹ, kàkàkí ọ̀rọ̀.